Ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ Yorùbá. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní òkè òkun àtẹ̀yin tẹ́ wà ní ìgbèrí ọ̀sà. Gbogbo wákàtí tí ètò yìí bá bá yín yóò jẹ́ wákàtí ìdùnnú. Ní ti lérò kúrò dé, ní tòde rò kúrò dé. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀sẹ̀ nù yín kẹ́mú. Ọ̀yá, ẹ jẹ́ ká wá nǹkan ká fìdílé tàbí ká tiẹ̀ múdi wa ká fi lé nǹkan. Ẹ wọ́gi yìí mọ́dọ̀, ẹ fẹ́ mọ́ ọ̀dí yín le téńté. Kẹ wá ṣẹ̀nu yín kẹ́mú, kẹ má pariwo ẹ yá mi létí ọ̀tún, ẹ fi tèsí lẹ̀. Ní ilẹ̀ Yorùbá, Ọlọ́run fún àwọn bàbá wa ní ẹ̀kọ́ tó gbọ̀ngbọ́n. Bí ọgbọ́n ìṣe wà nílẹ̀ Yorùbá, ó wà nílẹ̀ Haúsá, ó wà nílẹ̀ Yíbò, tí dọ́dọ̀ àwọn tápà káàkiri. Ṣùgbọ́n bí kálukú ti ń lo tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kódà àwọn èèbó onígẹ̀ẹ́sì, àwọn náà máa ṣe é. Àmọ́ ohun tí máa wo àwọn èèyàn dúdú ni pé kó ṣàjẹ́ pé èèbó ló mú kinní kan lọ́wọ́. Tí èèbó bá ti mú kinní kan lọ́wọ́ báyìí, a máa gbé lárugẹ. Àwọn dúdú tiwa tó yẹ ká gbé lárugẹ, ẹnu là á fi yẹ̀gẹ̀ rẹ̀ wálẹ̀. Elédùmarè, ẹ̀mí àtakò, àwọn olójú ubú, má jẹ́ wọ́n pa náà ràrò ògo wa. Ẹ wo ohun tí mo mú àwòrán rẹ̀ wáyìí. À ń pè ní àgbo ìbora. Arákùnrin yìí jókòó ti àgbo, ó ń bora. Tí wọ́n bá léèyàn bora, òun ni kó jẹ́ pé nǹkan tá a gbé kaná, a sọ̀ kalẹ̀. Bóyá àwọn ọ̀jọ̀gbọ́n ní ká faṣọ bò ó mọ́ra. Òun là ń pè ní ìbora. Àgbo nìkan kọ́ là á fi bora. Tùràrí náà à á fi òun náà bora. Àfi ìbora. Ọ̀tọ̀ ni kí wọ́n sọ pé kéèyàn ó ṣí ara. Ṣíṣíra òun ni ká jẹ́ pé wọ́n sọ pé èèyàn kọ́kọ́ fi nǹkan kan para ná kó tó di pé yóò wẹ̀ pé omi tútù ni tàbí omi gbígbóná. Ibẹ̀ ń kọ́ là ń lọ bí àgbo ìbora. Ibẹ̀ là ń bọ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn ẹ̀dá kan ń bẹ, oògùn kì í jẹ́ lára wọn. Sórí ètò tí mo mú wáyìí, ìwọ tó bá dé mọ́lé tó fi ṣàǹfààní fọ́mọ ẹlòmíì, Ọlọ́run yóò gbẹ̀san rẹ̀ lára rẹ̀. Ó kéré ọ̀pọ̀ tó bá dé ọ̀dọ̀ rẹ̀, èèyàn 10 pín kọ́ dọ́dọ̀ wọn. Bó ṣe wá ń pín yìí, gbogbo òdílé tó bá fi rẹ̀ lẹ́kún, àdúrà tí wọ́n bá ṣe yọ́ dọ́dọ̀ rẹ̀. Ká tó wá pé èmi tí mo jù wọn bá díẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi tí mo jù ú lẹ̀. Ní àwọn ọgbọ́n tí ta kọ́ lọ́dọ̀ àwọn tó bí wa. Bàbá tó bí ni nìkan kọ́ ló bí ni. Gbogbo àwọn ta kọ́gbọ́n lọ́dọ̀ wọn, àwọn tó bí wa náà ni.
ẹ gbọ́ ẹni tí nǹkan kì í sábà ṣiṣẹ́ lára rẹ̀ ibòmíì ń bẹ èèyàn wà ń bẹ tó jẹ́ pé nǹkan kan ń ṣẹlẹ̀ sára tàbá àti ẹ̀fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ kó tiẹ̀ ṣẹlẹ̀ ó wá gbójú sókè ọ̀tajú kan orí pé àwọn èròjà yìí rèé ọbẹ̀ kan bẹ ní Kútọnu àwọn Tógò náà máa jẹ ṣe rí ọbẹ̀ náà ìgbà mo kọ́kọ́ gbá láago méjì mo jẹrú ọbẹ̀ bẹ́ẹ̀ rí tá a jọ gbélé àtàwọn Tógò mọ́ èmi àmọ́ rírú eléyìí rí kẹ̀dẹ̀kẹ́ ẹ̀ pé bó wọ́n ti ṣe ata tútù àlùbọ́sà tòmẹ́tò gbogbo ẹ̀ wà ń bẹ wọ́n sì fi màgí tó ń dó sí màgí díẹ̀ wọ́n rọra fi sí wọ́n wá ya ẹja gbígbẹ Olódùmarè o wọ́n dà sí wọn ò gbé kaná o tọ́ ọ bá wá ẹ̀bà gbígbóná tọ́ ọ bá fi ń gba lójú tó ń gbé ni o gbogbo ikùn burúkú tó fẹ́ dúró tí ó fẹ́ máa dà ọ́ láàmú lágbárí yẹn yóò sáré jáde wọ́n ní mòóyò ní í jẹ́ mo ní eléyìí mà ó tún lékú lọ o ẹ rí báwọn ti ṣe lọ́dọ̀ wọn nìyẹn wọ́n sọ pé tí èèyàn bá débò mí rí ò ní kẹ́kọ̀ọ́ bí wọ́n ti ń ṣe ń bẹ̀ tó bá tún débò mí ó tún kọ́gbọ́n ní Oǹdó lọ Àkókó ó ní ọbẹ̀ kan wọ́n máa ń jẹ nígbà ń pè ní ọbẹ̀ dúdú ọbẹ̀ tá à ń wí yìí ọbẹ̀ awúgbà àrùn ni o ọbẹ̀ awúgbà ni tó bá jẹ ọbẹ̀ náà gbogbo ohun tí máa dáyàn láàmú nínú ọkùnrin ò lè tàtẹ̀ kan lẹ̀ ní obìnrin wọn máa pariwo oyún òdó sí wọn lára ni Lódùmarè o àwọn ọmọ Oǹdó wọn máa jẹ́rìí sọ̀rọ̀ tí ń sọ yìí àtàbáwọn ọmọ Àkókó lọ kàrẹ́ lọ́hùn wọn máa jẹ́rìí ọbẹ̀ tí ń wí yìí ìmọ̀ báyà wọn máa jẹ́ lẹ́kìtì o tó bá jẹ́ àwọn àgbàlagbà ní ẹ má fojú dúdú wo lúrú àgbàlagbà ọbẹ̀ ni tó bá ń wojú ọbẹ̀ lúrú ò ní fẹ́ jẹ́ àmọ́ tó bá fi òkèlè àmàlà gba sọ́wọ́n àbí túwó Olódùmarè o ọ máa wí ọwọ́ lọ ni ẹ gbọ́ ọkà kíyèsí wa lọ́bẹ̀ ń ní o ìdẹ̀kọ́là ń lọ Àgbo Ìbora wọ́n fi ń lé ẹ̀mí búburú jáde lára wọ́n fi dènà àrùn ara tí àárẹ̀ bá mú yàn tí wọ́n ti náwó lórí àárẹ̀ náà tí a bá ń lo Àgbo Ìbora yìí òǹtọ̀hún yóò tètè gbọ́ wíwò tí ó bá jẹ́ pé tí Ọlọ́run ti ka ọjọ́ fún pé ó kù iye ọjọ́ báyìí tí ó lò lókè pẹ̀ tí ó fi lọ òun ni ò ní gbọ́ wíwò àmọ́ èèyàn máa sọ pé òun ò róorun sùn ni tóun bá ṣe kíní kan báyìí ní máa rí tóun bá ṣe kíní kan báyìí ní máa rí ṣẹ́rí lórí Àgbo Ìbora yìí tá a bá bẹ̀rẹ̀ láti apá kìíní ìmọ̀ye apáta tó dúró o ìmọ̀ye apáta aṣínà rẹ̀ ń bẹ ìṣẹ́gun rẹ̀ ń bẹ ẹ̀bẹ̀ àgbà rẹ̀ ń bẹ ìwòsàn àrùn rẹ̀ ń bẹ ọpọlọ jàrá bẹ́ẹ̀ ajẹ́gun rẹ̀ wà bẹ́ẹ̀ ni pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun torí pé ẹlòmíín bẹ kò ní fẹ́ káyé ọmọ bóun lo nǹkan ẹni tó wà lókè òkun ẹ lè máa rìn lọ́kẹ́ rí nára àwọn ewé tá a máa júwe ẹ̀mí ẹ sì lè máa rí tọ́jà pé kàn bá àwọn eléwé ọmọ ni wọ́n kàn bá yín dì ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ti máa yanjú ara yín lọ́hùn
kò sí ohun tó kan nìkan mọ́ ọbẹ̀ ló délẹ̀ yìí o ọbẹ̀ ló délẹ̀ yìí màá kà fún yín yóò pé ìwọ náà fi sọmọ ọmọ aráyé sí wọn lóore wọ́n tí fídíò yìí bá wá dọ́wọ́ rẹ̀ tọ́ bá dé mọ́lé orí tí wọn náà wá ọlọ́run ò ní jó tó ọ lọ́wọ́ o ń ṣe pé o ṣùgbọ́n tó bá ti sílẹ̀ fọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wọn náà pín kiri ọlọ́run o oore yìí tó retí àti èyí tó retí wàràwàrà lọ́lọ́run máa fi tọ́ ọ lọ́wọ́ ọyẹ máa bá ń ká lọ orúkọ mi ni Lukumon ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ní ìgbà míì bẹ èèyàn máa gbé inú ilé kan àwọn ẹlẹ́mìí òkùnkùn wọ́n pọ̀ níbẹ̀ tó jẹ́ pé ohun tó bá ti gbé wọlé náà wọ́n bàjẹ́ tàbí èèyàn ò ní àkójọ àlákàlà pọ̀ fún yẹn ọkàn ṣàkíyèsí pé orí rẹ̀ máa ń gbá yìí àbí kára rẹ̀ ọkàn máa ṣe gìrìgìrì kí nǹkan máa rìn kára rẹ̀ súnmọ́ bí kò jókòó kọ yá mi létí ọ̀tún ló fi tòsí lẹ̀ ẹ lọ tọ́jú obì àbàtà 7 orógbó 7 odidi atare náà 7 kí ni wọ́n fún yín orógbó 7 obì àbàtà ẹlòmíràn béèrè pé obì àbàtà olójú mélòó ọba àlọ lójú 3 ọba àlọ lójú 4 ọsà jẹ obì àbàtà bí wọ́n ṣe kọ́ wa nù tá a sì ń lò tá a sì ń bá a bẹ obì àbàtà 7 orógbó 7 odidi atare 7 a kò dà sínú inú pọ́ọ̀tì tá a fẹ́ fi sí egbò atúdè tá ń pè ní egbò túdè ẹ̀gbọ́n egbò atúdè tá ń pè ní egbò túdè yìí yóò jẹ́ ìdì 7 èpo ọ̀bọ̀ gé sí 7 ẹ wàá lọ wá ewé àkókò já òdùnú àpẹ ẹ ti jẹ ewé àkókò ẹ ti kó sínú àpẹ ewé làpálàpá funfun já òdùnú àpẹ ẹ ti kó sí ìwé gégémù jẹ́ kó sí ẹ ti kó sí ewé má fọwọ́ kan ọmọ mi ẹja ẹ kó sí ẹ ti kó sí abakuna mọ́ndì abako iná mọ́ nídìí sí ẹ bẹ̀rẹ̀ pé kí omi wo la lò omi inú ilé yìí náà ní ẹbùsí tó pẹ̀rọ ní odò tí ń sàn ẹbùsí bójú mi kànga ẹbùsí bójú mi ẹ̀rọ ẹbùsí ẹ ṣe
tẹ́ bá ti wá sí dáadáa ẹ wá sọ̀ kalẹ̀ bárakùnrin ti sọ̀ kalẹ̀ ẹ fi aṣọ búra mọ́ káì ìdí fi ń dáa jù ní pẹ́ni tó bá jẹ́ni tí ń lọ bí iṣẹ́ wọ́n sáré sè láti dájú tó gba orú ẹ̀ sára wọ́n bá sọ búra mọ́ kó tó wẹ̀ kọ́kọ́ búra yìí kó tó wẹ̀ tó bá di lálẹ́ tó fẹ́ sùn náà tún búra yìí kó tó wẹ̀ kó sùn ọjọ́ méje lèyìn ó fi lò ó bẹ́ẹ̀ ó fún mi ní ààbọ̀ kí ni mo lẹ́sìn ẹ fún mi lábọ́ ẹ lọ dán o eléyìí jẹ́ àtúndì àwọn àgbàlagbà ẹ sọ pé wàá òdì ní gbogbo ẹni tó bá lò yọ bá yín lára mu orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group nọ́mbà wo lẹ́ fi darapọ̀ mọ́ wa mo ní nọ́mbà wo òun lẹ́ fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group +234 80 3298 3298 +234 80 3298 3298 òun ni kẹ́ fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group èèyàn lọ bẹ́ẹ̀ níwàá fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Benin àkìbá mọ̀ báyà mi ò sí ní Nàìjíríà tẹ̀wá ní ẹ jẹ́ ká pe arákùnrin yìí wò lórí nọ́mbà rẹ̀ ẹ pè mí lórí +229 ẹ̀gbọ́n bí sí +229 54 65 19 28 báyìí ẹ̀gbọ́n mo ṣe wí dáadáa +229 54 65 19 28 ẹjọ́ tẹ́ bá wọnú gúrùpù yìí o ẹ má sẹ́ndì stíkà o ẹ má sẹ́ndì fídíò ẹ sì gbọ́dọ̀ sẹ́ndì àwọn nǹkan tí ọ̀dà síbẹ̀ tẹ́ bá ti sẹ́ndì àwọn ibà ẹ̀jà ìtàlẹ́ bàrà yín kí ni wọ́n fún yín ìta òun lẹ́ bàrà yín ìwọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn àfẹ́ ni àìsí fẹ́ kéèyàn ṣe ẹ gbọ́ bí n ti ń wí àfẹ́ ni sẹ́ àìsí fẹ́ kí èèyàn ṣe bọ́yẹ bá bẹ̀ wá ń sẹ́ pé iṣẹ́ tá a bẹ̀ yín yìí o báwo ni ó sì kàn wá la tó bá jẹ́ pé DHL ẹ̀fẹ́ kábàá yín fi gbé ẹ̀yìn lẹ́sàn-án owó rẹ o tí wọ́n fi bá yín gbé mò ń gbé ìlú Ìkòròdú mo sì ń gbé Kútọ́nù bákan náà mo máa ń tráfù káàkiri o ǹjẹ́ gbọ́ báyìí mo wí tèmi o iṣẹ́ tí mo fún yín yìí mi ò fún yín torí kẹ́ lè wá bá mi fún ìtúsílẹ̀ ni káyé náwó mógùn káàkiri mọ́ ẹ lọ ṣe tó gbogbo àwọn kan báyìí làwọn àgbà àtijọ́ máa ṣe tí wọ́n báyìí ti ṣe ọmọ wọn ni wọ́n ṣe é fún wọn ní bọ́ọ̀yìn kò síràwọ̀ tí ó lè lò ó má jẹ́ nìkan tàn jẹ pé ìràwọ̀ kan èlò kìíní kan eléyìí síràwọ̀ tí èlò ó ìgbẹ́ni ọba sì lò ó yóò bá yín ní ara mu ó ní àwọn àṣírí tí ọmọ àtúnṣe ọlọ́wọ́ tí òun náà bá lò ó rí àwọn àlá rẹ̀ bí ó ṣe rí wọ́n gan mọ̀ pé
ìṣẹ́gun dé adára fún wa o a ní tójú lẹ̀ mọ́lẹ̀ o a sì ní tẹ̀sùn àgbà mọ́lẹ̀ o kòtò tọ́ta gbẹ́ kalẹ̀ àwọn ni wọ́n máa kàn sí agbára Elédùmarè. ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ni àbí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àbí ìtọ́jú ara ẹ kàn sí wa. Mọ̀kànjú ọlá kí ló dé tọrọ ayé ẹ̀ padà wá rí bó ṣe rí yìí? Pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. Bàbá àgbà oyè mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà á jẹ́ lótùfẹ́ bá sọ tẹ́lẹ̀ fà ọ̀bá fẹ́ lọ́jọ́ ńlànà kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ ní fáwí bẹ́ẹ̀ mo pidánpidán ìdánjà sásán mo dára títí àràrà mọ́lẹ̀. Bàbá ṣé kí n mọ́kàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní gbásì. Bàbá ayé ti sú mi. Mọ̀kànjú bó ti ṣe rí gan-an lọ́dà. Bàbá bá ń bọ́ ọmọ kékeré sọ̀rọ̀ tí màjèṣí ń gùn gé ọrùn bí ti rí nù bí wọ́n bá ní kó pè bí ti rí wá gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o bọ́ọ̀ bá tún ní lẹ́nu mìíràn. Mọ̀kànjú gba nọ́mbà yìí kó pè é. Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń jágbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́. Bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ Àyẹ́dáre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lóko. Bí ìrìnàjò rẹ bá wá ka lórílẹ̀‐èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +234 80 32 98 32 98. Òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ńbẹ nílé ni tàbí lókè òkun. Bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí wọ́n ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀ +229 54 65 1928. Fọkàn balẹ̀ lọ́sọ̀dọ̀dọ̀ ìbànújẹ́ mọ́. Bọ́ ọba lè débẹ̀, ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà. Pákó pé oníṣègùn ìbílẹ̀ àpò ìbò ti gbóyin ajá kàkà ni. Kò sí rúrúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ. Tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n, gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run wà bá gbé fúyẹ̀. Nítorí pé Ọlọ́run gbọ́wọ́ rẹ̀ ṣèyanu. Agbára Ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè dá